àwọn olóyè ní mọ̀lẹ̀ àdògbò ìpàdé lébù lọ́sọ̀ pé olókùn àwọn ayé ọlọ́sà àwọn èrò ìgbìmọ̀ àpá àwọn sàgèdè jáde fọ́ọ̀rọ̀ mi ìfẹ́ lọ máa forí ikú kórí ẹ̀dá wọ́n nítorí kí ni nítorí pé ìbọn ọ̀rọ̀ lè fún gbogbo yìí ìsàájá àwọn ọmọlẹ́kọ̀ọ́ máa ṣe ìsàájú ní oríkì ẹ̀yẹ́ máa fún orí ìwé àgbẹ̀tẹ̀ kàtó wáyé ìwé àgbẹ̀tẹ̀ kò má dàdé ìmọ̀ adé ògbó ládé owó adé yìí adé ẹ̀yẹ adé ìrọ̀mọ́ ìgbà ilé gbẹ́jẹ́ náà wọ̀ dání báwọn káwọn kan ti pọ̀ tó ẹ̀mí ọmọ ọba lílè ló mọ̀ máa ṣe ẹlẹ́yà máa ṣe abẹ́ ní kíní cultural center wa òwúrò lẹ̀ wá wọ̀ nínú ìlú jẹ́ pẹ̀tàs. bẹ́ẹ̀ni jára wọn Lagos State náà pè mí ìlú ti sí tẹ̀ lọ́dún jẹ́ kí n lọ kí n wọn lọ́dún yìí sábà ní ibi kan tí mo ń jà fún kan sí ní ẹ̀dọ́ mi ti lọ rẹ́jísítà traditional council of Alaje wọn ti rúlà because àyè náà mo ti rẹ́jísítà ìwọ́n bẹ̀rẹ̀ lọ so mo dẹ̀ ti gbé mo ń gbé wọ́ọ̀lù wà nílẹ̀ gbé lọ níjọ́ yẹn sì àti Amẹ́ríkà gbọ́ àbísẹ́ńtì UNESCO gbọ́ a máa ṣe ní bamboo. bẹ́ẹ̀ni art and culture bẹ́ẹ̀ni education other art and culture yes. mo ti kọ́ wọ ṣé àwọn àgbọ̀ sí pápẹ́ àti DPO.